ẹ̀yin èèyàn mi ẹ wò ó fídíò tá a fẹ́ wò yìí kì í ṣeré rárá o kì í ṣeré rárá àfi k'Ọlọ́run kó wa yọ anyway ká tó wò ẹ jọ̀ọ́ ẹ bá mi click lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. àwọn tó wà ń bẹ̀ pè mí níbi tí wọ́n ti pa pásítọ̀ bóyá pásítọ̀ méjì wọ́n pa ṣùgbọ́n pásítọ̀ Arẹ́gbẹ́là wà mọ̀ tí wọ́n pa ẹni tá a mọ̀ dáadáa ni so lára àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wá pè mí wọ́n dẹ̀ ṣàlàyé fún mi ọ̀dà èmi ń tèmi èmi ò kì í fẹ́ mú ìròyìn òfegè wá báyìí èèyàn mi mo wá ní àwọn tí wọ́n wà ń bẹ̀ ń gba tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n wà ọ̀dà ẹ jẹ́ n bá kan nínú wọn sọ̀rọ̀ kó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gangan because lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n sọ pé káwọn mú bóyá wọ́n ní káwọn mú 15 million wá wọ́n ti wá rí bóyá 8 million or 9 million wọ́n wá ní kán kó yẹn wá wọ́n kó lọ wọn wá rìlíìsì àwọn èèyàn yẹn wọ́n wá ní kán tó lọ mọ́ dáwó sí i ṣùgbọ́n tán ṣàlàyé fún mi mo record explanation yẹn ṣùgbọ́n ẹni yẹn wá ní kí n dúró ọba àlú yẹn o àwọn máa bá wọn sọ̀rọ̀ ok mo wá béèrè lọ́wọ́ wọn èmi tiẹ̀ múra láti ṣe program lálẹ́ ẹjọ́ náà lórí ẹ̀ so mo wá ní ọba tẹ́lẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tí bá wọn sọ̀rọ̀ tán wọ́n wá ní kí n ní sùúrù kí n ní sùúrù kí n ní sùúrù mo rí i pé wọn ò fẹ́ sọ nǹkan kan pẹ̀ mọ́ lọ́jìkì dẹni kí ni lọ́jìkì tán lò òun ni wípé possibly ẹ̀rú lè máa ba àwọn bàbá yẹn pé táwọn bá ti sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn ajínigbé yẹn máa bínú kán máa lọ sí àwọn èèyàn wọn ń jàmbá orí wọn pé wọn mọ nǹkan tó ń ṣe so ìdí tí ọ̀dẹ̀ jẹ́ kémi náà sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn kó má dàbí ẹni pé mo bà existing protocol jẹ́ mo wá lọ fi tọ̀dọ̀ mi mo wá lọ fi ba yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ reason nìyẹn tèmi náà fi sọ̀rọ̀ nípa ẹ̀ mọ̀ láti ìgbà náà wọn ò tí ì pè mí pé wọ́n ti ráwọn èèyàn yẹn gbà padà kọ́lọ̀ ò ṣe wọ́n ní rírí kí tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ alright in a statement Adétóyè Èjìrè Adéyẹmí spokesperson of the Kwara Police Command said the government attacked the palace and the Yashikra police station simultaneously around 2 a.m. on Monday ìdájí òní wọ́n tún lọ kọlù wọn lóru he said and I quote the armed criminals in a coordinated and desperate assault at about 2 hours simultaneously attacked the Yashikra Police Division headquarters and the palace of the Emir of Yashikra. During the attack, part of the palace was set ablaze. Wọ́n dáná sun palace while 10 people were abducted and taken to an unknown destination. Báwọn onísùnmọ̀mí ṣe ń sọsẹ́ òun ni pé wọ́n á wá bí ìgbà tí àṣà bá fẹ́ gbọ́mọdé ẹ mọ̀ pásá yẹn ó ti wà lókè yóò ti mọ̀ sọ àwọn bí ẹni tó bá ríran tójú ẹ̀ sharp bí irú tèmi wọ́n máa ń sọ wípé a ní eagle eyes àzìn tí n bá wo wájú lọ sàkún mo ti calculate tí n bẹ́ẹ̀ mo ti mọ gbogbo tí n bẹ́ẹ̀ màá gbójú kò bí ẹni pé mi ò rí nǹkan kan so wọ́n máa ń sọ pé a ní eagle eyes ó jẹ́ kí n mọ̀ wípé ojú gidi lójú àṣà ojú tó rí nǹkan tó rìn jìnnà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn pípù yìí ṣe ń ṣe wọ́n á ti rá bàbà wọ́n ti fi mú fẹ́lẹ̀ wọ́n ti mọ̀ gbàtẹ́ máa sàsùn náírà wọ́n kàn wọlé wí wọ́n dẹ̀kun tí wọ́n kò wọ́n sì tún lọ wọ́n dá wàhálà wọn lẹ̀ wọ́n fìyà jà wọn tí wọ́n fìyà jẹ wọ́n já wọn tí wọ́n jí gbé wọ́n pa wọn tí wọ́n pa wọ́n sì lọ bẹ́ẹ̀ yọ wá di sẹ́ẹ̀bẹ̀ àwa lọ́wọ́ àkùtà máa bẹ̀ wọ́n mo wá lọ́jọ́ wo láṣẹ lè dà dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo ní dìgbà wo ní dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo dìgbà wo ní ọjọ́ wo ni wọ́n jínigbé dà ọjọ́ wo lápariwo ajínigbé dà gómìnà ìpínlẹ̀ Kwara bàbá kan pariwo rẹ̀ bí ìgbà téèyàn ń waste time ni Ọlọ́run gọ́fìnà ìpínlẹ̀ Kwara bàbá ń pariwo ẹ̀ gómìnà ẹ gbà wá o gómìnà ẹ ṣe báyìí o ẹ̀mí ẹ gbà wá o bí ìgbà tá a kan dára wa láàmú ni many people will be talking wọn láwọn ọba aládé wa gan wọn gbàbọdè wọn ṣe gbá kan ọba kọ́ ló ní kán wá jiyàn gbé sáà ọba kọ́ ló ní kán wá jiyàn gbé mọ́ ọba òkú mọ́ sáàfin ọba ò láwọn jagunjagun láàfin ọba gan mọ́ bẹ̀rù pé kán mọ́ jí òun gan gbé ni so ẹ má jẹ́ ká politicize ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ àwàdà ṣe ẹ má jẹ́ ká mú àtàmọ́ màtàmọ́ ẹ jẹ́ àsọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí gangan ètò àbólẹ̀ yìí mẹ́hẹ̀ gbogbo alájọgbà there is no other solution sir no other solution ma ju fúnra lára wa lọ àwa fúnra lára wa ni tá a bá pàtó pẹ̀lú àwọn èèyàn yìí wọ́n ní nǹkan ìjà lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ má gbàgbé ọgbọ́n tó jagbára lọ ń bolẹ̀ ronú ẹ̀gùn gígẹ̀dẹ̀ wọn bàbá wa láyé àtijọ́
wọ́n máa ń gẹ̀gùn lẹ̀ wọ́n yìí sún àsùnmọ́ra kí ọdí ó tó rẹran pa wálé ńgbà míì yóò ti ríbi bóyá ó ti ríbi tẹ́ranko kan ti ń jẹ yóò ti lọ dúró sórí igi ńbẹ̀ kò ní mira yóò gẹ̀gùn bẹ̀ àìmọye ọjọ́ wọn máa ń gẹ̀gùn tí wọ́n yìí rẹran yẹn pa níjọ́ tí ó sì wá sí wọn lọ́wọ́ tí ó bọ̀ sí wọn lọ́wọ́ náà jọ́ jẹ̀tẹ́ ni òun ọ̀wá níwá tiẹ̀ kò ní mọ̀ pé wọ́n ń gẹ̀gùn dé o gẹ́gì ó lé ọgbọ́n tá a lè lò nìyẹn wọ́n nira láti fèsì because àwọn tí wọ́n ń sọ̀kò wọ́n mọ̀ pa bínú wọ́n wá múra wálẹ̀ ẹ mọ̀ bọ́rọ̀ wọn ṣe rí ni ewúrẹ́ tó wọlé alágídí àbí ewúrẹ́ tó wọlé aláwo ẹ báwọn bàbá wa ni wọ́n ní béwúrẹ́ yín bá wọlé alágídí ẹnu ọ̀nà ní kẹ́ ẹ ti padà lẹ́yìn rẹ̀ o kí yàtọ̀ yóò jẹ ewúrẹ́ kọ́ mọ́ bá padà sọlẹ̀ sọ́rùn ẹni ẹ gbádùn mi ìyàtọ̀ yẹ kọ́ jẹ ewúrẹ́ ńgbà tẹ́ léwúrẹ́ dé ẹnu ọ̀nà lé alágídí ẹ padà tí ẹ jẹ́ kí ewúrẹ́ wọ bẹ̀ kó jẹ̀yà kó jáde gbẹ̀yìn náà wá lé nǹkan yín wọlé ẹ jẹ̀yà ewúrẹ́ yín ó jẹ̀yà ìmúra táwọn ajínigbé yìí tí wọ́n mú nìyẹn wọ́n múra wọn retí kẹ́ ẹ wá kẹ́ ẹ tọpa àwọn èèyàn yín wá so àwọn tí wọ́n jí gbé ní Èṣẹ̀lẹ̀ wọ́n wọnú igbó wọ́n ní káwọn àwọn security personnel wọ́n ní káwọn wọnú igbó tí wọ́n àdó olóró tí wọ́n ti rì mọ́lẹ̀ ó dún ó ṣe wọ́n léṣe kódà àwọn lójú ẹnìkan bàjẹ́ ńbẹ̀ kò lè fi ríran mọ́ láíláí ọgbọ́n la fi pẹ́ mọ́ now tó bá jẹ́ àwọn baba wa láyé àtijọ́ wọn ò ní kígìrì bẹ́ẹ̀ wọ́n lu ọgbọ́n àgbà ẹ gbọ́ báwọn èèyàn ṣe jagun láyé àtijọ́ ni ẹ gbọ́ oríṣiríṣi ọgbọ́n ni Yorùbá lò oríṣiríṣi ọgbọ́n ni Fúlàní lò láti jagun gbogbo ogun tán jà náà bá ti wà successful ọgbọ́n ni tí bí mo sọ nípa ìtàn ọ̀rọ̀ pọ̀tọ̀ aṣokóṣòbò obìnrin aláàfin obìnrin kan ṣoṣo tó jẹ lọ́yọ̀ọ́ jagunjagun bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn kò pọ̀ ọ̀rọ̀ pọ̀tọ̀ yóò mú ìmọ̀ wá orí ìmọ̀ ògórí ìmọ̀ yẹn yóò dì pọ̀ rẹpẹtẹ tàbí àwọn koríko tí wọ́n sù dáadáa yóò so mọ́ ìrù ẹṣin so gbogbo ibi tó bá ti kọjá tí o tó jẹ́ pé ẹ ti lè dá ojú ẹsẹ̀ ẹṣin mọ̀ àwọn koríko yẹn ní ó máa parẹ́ bí ṣe ń lọ ní ó máa parẹ́ sí lẹ́yìn ẹ̀ náà máa parẹ́ lẹ́yìn ẹ̀ àwọn ọ̀tá ò ní mọ ibi tó gbà lọ ẹ wo ọgbọ́n tán lò láyé gbà yẹn ẹ mọ̀nà táwọn Yorùbá fi ṣẹ́gun àwọn Fúlàní kan ni majority Yorùbá ò rẹ́sìn gùn láti jagun wọ́n wá lọ dèkùrọ́lẹ̀ fún wọn tẹ́lẹ̀gbọ́n ẹ fẹ́ sinmi àbí wọ́n á dèkùrọ́lẹ̀ fún wọn ẹsẹ̀ ò lè dúró lórí èkùrọ́ wọn yọ̀ ṣubú ni gbà wọ́n tún gbẹ́ kòtò fáwọn ẹ̀sìn wọn gbòmí wọ́n tẹ ìwé lé lórí ẹ̀sìn ọjà nù kòtò àtolówó ẹ̀ ibẹ̀ náà wọ́n ṣẹ́gun wọn mọ́ ń bẹ̀ ọgbọ́n jagbára lọ mo kó pẹ̀ kí mo yá bàrà ń tọ̀ orí bi yá sí ni sọ jẹ́ ká lu ọgbọ́n wa dáadáa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìrú ẹkùn security network àtàwọn tó kù nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn security network ọ̀pọ̀lọpọ̀ àwọn jagun ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lágbára wọ́n mọ̀ sí tánàdí Ìgbòho báwọn wọn ò ní lè darapọ̀ mọ́ wọn láwọn ò lè gba kọ́sọ̀gá láwọn lórí jàre ọ̀rọ̀ tó dẹ̀ délẹ̀ kì í sọ̀rọ̀ orí yẹn ìsìnkú nìkan fẹ́ gba glory kò sí ní tá a fẹ́ fi glory ṣe kájà collectively kọ́mọ̀sí winner kọ́mọ̀sí loser ká gbalẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ntọ́kàn wá nìyẹn Barutin ní ìsìn tí n bá wo dáadáa tápà ìbàrìbá ni wọ́n fọ́ọ̀lù sí mo ti gbọ́n gba Barutin ní ìsìn láti tó 2011 okay during the attack part of the palace was set ablaze while 10 people were abducted and taken to an unknown destination bó lè yẹn ṣe mọ destination tán kó yẹn lọ however the attack on the police station was successfully repelled by police operatives on duty ọlọ́pàá mélòó ni ó wà on duty well òrèjò ń sá ejò ń sá làwọn ajínigbé yìí náà ọlọ́run ọba ń gbọ́ wọn lójoojú pátán mọ́ lọ wọ́n bẹ̀rù o àwọn ajínigbé yẹn bẹ̀rù o wọ́n lẹ o tẹ́ ẹ bá mú wọn ní ìsìn wọ́n mọ kàbòròbòrò ní òbí àjẹ́ wọ́n lẹ o tí wọ́n gbé dání nìkan lágbára wọn o ẹ gbà kó lọ́wọ́ wọn wọ́n lẹ ju sóòdì lọ ẹ mọ̀ tí wàá máa ń bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀ tẹ́ ẹ bá wá mú wọn lẹ́wàá rí pọ́ mọ́ 21 years 22 years 23 years 24 years lọ́wọ́ àánú wọn
ọmọ 21 years 22 years 23 years ọ̀pọ̀ tán 25 26 ọmọ kéékèèké ni tí wọn ò tí gbélé ayé ṣe nǹkan kan ṣùgbọ́n táyé wọn ò nítumọ̀ torí pé wọn ò fi túmọ̀ ilé ayé kọ́ wọn láti bẹ̀rẹ̀. ìṣòro tá a nínú àwa ń ti wá mọ́ léèwé àwọn ò tọ́jú tọ̀dọ̀ wọn. tó bá gbọ́ bọ̀rọ̀ Sùnmọ̀mí ìṣerí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti dé tá a máa tú. èèlò lọmọ tán san fún wọn sójúmọ́ náà san 50,000 fún àní àbúṣù fídíò ẹ̀mẹ́ lọ́wọ́ mi. ẹ jẹ́ sáré ka ilé yìí. Okay, the command said Ojo Adekimi, Commissioner of Police, has ordered a full-scale, intelligence-driven tactical operation involving the police, military forest guard, vigilantes, and other security stakeholders to comb surrounding forests and suspected criminal hideout with the aim of rescuing the victims unaided. Àwọn akẹ́kọ̀ọ́ tán jí gbé lọ. N tá a sọ náà lélẹ́yìí pa fẹ́ rescue wọn kí wọ́n má farapa àti rí wọn rescue. Àwọn mẹ́wàá mọ́ tó kó lọ inú ìsìn tá a tún sọ náà ni pé a rescue wọn láì farapa lọ́jọ́ wo. Àwọn mélòó wọn tọpa àwọn takẹ́kọ̀ọ́ àwọn mélòó ni ó tọpa àwọn eléyìí. Àwọn tí wọ́n jí gbé tẹ́lẹ̀ tí wọn ò tí ì fi ilẹ̀ ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ń pa wọn mọ́ ǹjẹ́ nìkan kan gbégbèsè ń pa wọn mọ́ èèyàn mélòó la yàn tí wọ́n ọlọ́pàá mélòó la yàn tí wọ́n security agent mélòó ńlá dà sínú gbóò tọ̀dọ̀ tí wọ́n sáàmọ́ bí tí wọ́n gbà wọn lọ. Èmi kàn ní kémi ó béèrè ni o àwọn ọlọ́pàá mọ bí wọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀ wọ́n á ní kò lè irú ti èsì ẹ̀lẹ̀ yẹn nísìnyí inspector general police lọ́bẹ̀ Káyọ̀dé àbí kí lorúkọ ẹ̀ Túnjí Dìísù ọlọ́bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ mú ní fídíò ẹ̀ lọ́wọ́ òun náà kàn ní kó wọ́n yọjú sí ni òun fẹ́ ràn yàn wá mò ń wò pé kí wàá là lórí pẹ́ wá ẹ fẹ́ ràn yàn wá ok fídíò ti gbé newspaper ti gbé báyìí nísìnyí pẹ́ wá kí n là lórí pẹ́ wá gangan what is the laluri that you come so àwọn ọlọ́pàá mọ̀ ṣe é fìyàn lọ́kàn balẹ̀ ẹ má wọrí Ọlọ́run á ṣe wọ́n ní rírí ọ̀gbẹ́ni tó jí àbí Túnjí Dìísù wọ́n sọ fáwọn aráàlú yẹn pé àdúrà ní kẹ́ ẹ máa gbà fún tó tẹnumọ́ nìyẹn àdúrà ní kẹ́ ẹ máa gbà fún wa kọ́lọ́hún ó fún wa ṣe ọlọ́pàá sọ pé ká máa gbàdúrà fáwọn àdúrà ní ká gbà fún yín àbíṣẹ́ tẹ yàn láàyò àbíṣẹ́ tẹ lẹ́ṣẹ̀ àbí torí nǹkan rò pé kójú òṣùwọ̀n tán fi gbà yín ìwọ àti èmi láti máa pray fún yín n ti gbàdúrà fúnra mi gan kọ́sẹ́ n ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà fẹ́yìn kọ́lọ́hún ó fún yín ṣe n pẹ́ kó tó mọ̀ fún yín ṣe n bí sẹ́tẹ̀ yín yàn láàyò n sẹ́tẹ̀ ń gbowó oṣù lé lórí nu sèmi ní màá bá yín dọ́lọ́ láàmú ẹ̀yin tẹ́ gbàṣẹ́gun ò lè dọ́lọ́ láàmú fúnra yín bí kọ́ lọ́wọ́ fún yín ṣe o sàwọn yóò yà sọ pé àwọn wá àwọn èèyàn wọ́n ń sunkún wọ́n ń dá mi lójú bíi tótó àdúrà ní kẹsà máa fi ràn wá lọ́wọ́ à ń gbà Ọlọ́run ó fún yín ṣe Ọlọ́run ó fún yín ṣe rádaràda lẹ́nu aláìsàn tó lómi ẹja koro. The commissioner warned that the police will not bow to threats, intimidation, or acts of terror orchestrated by bandits and criminal elements operating within any part of the state. Ndo lè dunu sí tẹ́lẹ̀. Ẹ̀yin náà mọ̀ ní sámọ̀ ni ọlọ́pàá mélòó ní wọgbó. Àbá àwọn ọlọ́pàá tẹ́ dàlúgbó tó yẹ pé wọ́n ó débi kan tó lọ jókòó sí di igi kan. Àwọn tí wọ́n rẹ̀ mú múnú gbó tí wọ́n ó jókòó tẹ́ mú. Fúnra wọn náà mọ̀ fi wá sí ẹ̀yẹ́ nú gbó. Mọ̀ dá wọn ló ń jarí. Ṣé mi ò bí mọ́ ni? Ọ̀gá tó tiẹ̀ ní àmọ̀ bọ̀ nú gbó nìsín ọmọ tí ẹ wà lókè ogun o. Ó ti rí dèdèrìn. Ẹ sáàjà dúró ń bí dalẹ̀. Bọ́ bá dalẹ̀ ká máa padà lọ lé ká sọ pé àrí wọn. Ta ni ọ̀mẹ́gbọ́n ká fẹ́rẹ́ nu ká wà tì. Ńlẹ̀ ká ròjìrì ta wáyé. Ńlẹ̀ Nàìjíríà ta wáyé. Ó lè everybody. Yahoo ni babaláwo. Salimọ́jì ni gbogbo wọn àbí ọmọ Yorùbá lè wà láàrin wọn. Lo and behold. What are you talking about? Ọmọ Ìgbò lè wà láàrin wọn. Lóòótọ́ àwọn tí wọ́n ń sọsẹ́ láti bẹ̀ yẹn Fúlàní gbogbo wọn. Ọmọ Yorùbá ní strategy táwọn náà fi jiyàn gbé ọmọ Ìgbò ní strategy tiwọn. But báwọn ilé iṣẹ́ operate Fúlàní ni wọ́n. Àwọn Fúlàní ò dẹ̀ lè trust ẹ̀yà kankan láti bá ṣiṣẹ́ papọ̀. Ilé ìtọ́ ọmọ Yorùbá fẹ́ lọ ilé ìtọ́ ọmọ Yorùbá bá fẹ́ ṣe ni wọ́n máa ń mú Fúlàní kọ̀ọ̀kan má bẹ́. Ìṣe àwọn ló níṣẹ́ yẹn wọ́n kàn mú ọmọ Fúlàní má bẹ́ ni kì í ṣe ilé ìtọ́jẹ́ pé Fúlàní ló níṣẹ́ wọ́n lè mú ọmọ Ìgbò wọn lè mú Yorùbá mọ́ra. They don't trust anybody. They can't work with you. So he said, and I quote, the command remains battle ready and fully determined. Ẹ má wulẹ̀ sọ fún apẹ́ wà battle ready now. Bó bá ṣe wù ẹ́ ṣe ṣe. N táwa fẹ́ ni pé àwọn èèyàn wa tán kó lọ kán bá wa dá wọn padà. So ẹ wà battle ready nísìnyí bí ìgbà téèyàn mọ nǹkan tó ń ṣe ni.
kí teacher wẹ̀ ẹ̀sẹ̀ mọ́ sọ fáwọn ọmọ school do you know that I know book ńgbà tó ọmọwé ńgbà tó ọmọwé náà wọ́n ní ọwọ́ akọ wa ìwọ ló tún ẹ̀sẹ̀ sọ fún àpọ̀ ọmọwé o ìjẹ́ mọ̀ pé mọ̀wé bẹ́ẹ̀ ṣé mọ̀ pé mọ̀wé bẹ́ẹ̀ bá mọ̀wé get out náà ẹ̀kọ́ wa ní tẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ sì kú wájú blackboard. Okay, fully determined to confront these enemies of peace with every lawful operational asset and strategy at its disposal. Every lawful operational asset. Láwọn ìgbà kan bá bá jáde ibì kan gan, a máa ń gbé òfin tìṣẹ́gbẹ́ kan tá a ṣiṣẹ́ tó tako òfin. Ọ̀nà bó láti lè gbé òfin tìṣẹ́gbẹ́ kan. Ó dáa o. Láyé OPC táwọn mobile police kọjú ìjà sí wa sọ wà nínú òfin iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n so aṣọ pupa mọ́ orí mọ́ wájú mọ́ dóńdó orí AK-47 sọ wà nínú òfin ọlọ́pàá sọ wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà pé kí mobile police ọmọ so aṣọ pupa mọ́ sọ wà ń bẹ̀ ilé yìí ò kì í ṣòfin kò wà lawful ṣùgbọ́n wà useful láti fèsì OPC tí ìsajínigbé o àwọn tó ń sọ pé kẹ́ gbéjọba fún Abíọ́lá bẹ́ẹ̀ lèèyàn Yorùbá jẹ́ ẹ má da June 12 nòru ẹ sọ aṣọ pupa sórí ìbọn ẹ fi fèsì wa àwọn ajínigbére ẹ rántí aṣọ pupa ṣe ẹ lọ lé babaláwo yín ni nílé babaláwo tẹ ẹ lọ tẹ fi rí Gani Adams mú lọ́nà Badagry ẹ wá lọ lé babaláwo ọ̀nkẹ́ ráhùn Boko Haram mú wọ́n ní táwọn ọlọ́pàá bá fẹ́ iṣẹ́ wọn wọn a máa mọ́ daràn wọ́n ń lọ lé babaláwo wọn ó ṣoògùn wọn à lè ṣoògùn torí bandits njẹ́ wò látara wa dà so I need ìdí tó wà lawful we need anything any strategy any ọgbọ́n any ète tẹ́ ẹ lè lò láti gba àwọn èèyàn wálé àwọn tó lẹ́bí fẹ́ rí àwọn ẹbí wọn kò jù bẹ́ẹ̀ lọ sà ọ̀gá pólíìsì ẹ má bínú o so these criminals have declared war against peace-loving citizens and we are fully prepared to hunt them down relentlessly. ẹ̀yin ọlọ́pàá ṣe ẹ nírònú ṣá ta ní bá ń kọ́ ta ní bá ń nímọ̀ràn n tí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lánàá tẹ́ ẹ̀sẹ̀ wá ń sọ ilé yìí n tó ti bẹ̀rẹ̀ látọdún mọ́dún tí wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ mélòó lẹ ti ṣe tẹ́ ẹ ti succeed báyìí mo fẹ́ kẹ́yìn ọlọ́pàá fún wa ní resort o ìwọ̀n àwọn tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti lo gbogbo ọgbọ́n àtètè tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ yìí tẹ́ ẹ níyì tẹ́ ẹ ti wá succeed lé lórí lo and behold majority àwọn ẹbí tẹ́bí wọ́n padà wálé wọ́n san ransom ni o wọ́n san kí ni wọ́n san ransom ni o owó táwọn bandits fẹ́ gbà àwọn ajínigbé fẹ́ gbà wọ́n san fún wọn náà fi release ẹbí wọn o níṣẹ́sí ọlọ́pàá ló débẹ̀ o so we will deploy everything within our operational capacity ó wà insulting ibẹ̀ sí ń sọ fún wa ní tó bá wù kẹ́ ẹ ṣe to smoke them out of Eden dismantle their networks rescue all abducted victims and ensure they face the full wrath of the law. Mélòó ló ti jáde tán ti face the full wrath of law? A fẹ́ gbọ́. Mélòó ajínigbé afẹ̀míṣòfò àfikún oró pani níjọba Nàìjíríà ti mú tán ti try tán ti gbé lọ ilé ẹjọ́ tán ti fi mú wọn dán tán ti kó lọ sẹ́wọ̀n ẹ mọ̀ pardon wọn mọ̀ ni ẹlẹ́ rehabilitate wọn after rehabilitation ẹ dà wọ́n padà sínú sí ọlọ́pàá ẹ kó wọn sínú sí ológun àwọn eléyìí tó wá ń sọsẹ́ fún wa ẹ fún wọn amnesty mélòó ni wọ́n lè ti try ìjọba Buhari ní oní list àwọn tó ń sponsor Boko Haram ẹ gbé jáde títí dọ̀la o gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ sọ wípé a ti mọ àwọn tí wọ́n sponsor ikọ̀ afẹ̀míṣòfò tán ju bọ́ọ̀bù anyhow tán ń pààyàn anyhow tán wọ mọ́ṣáláṣí tán wọ ṣọ́ọ̀ṣì tán ń pààyàn anyhow wọ́n láwọn ní líìsì wọn àwọn aráàlú wa ń wà yígà ara wa wá ń wá sòósòósòó inú wọn wá ń gbà pópópó pé àti ẹ̀fẹ́ mọ àwọn tó kóra wọn sẹ́yìn kìnìún tí wọ́n ń sọsẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ọba dákọ̀ wọn lọ́la lóko àwọn tán dákọ̀ wọn tán ṣèṣì dákọ̀ wọn wọn ò lè gbé wọn lọ ilé ẹjọ́ wọn ò lè bá wọn ṣẹjọ́ lẹ́ẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ ní ìsìnlẹ̀ wà jọrú wa lójú dey play rescue and all abducted victims and ensure they face the full wrath of the law. We see full wrath of the law kankan. The command assure residents of Yashikra, Barutin local government and the entire state that security operations have been intensified across vulnerable areas. Ntọ́wá lọ sọ́kàn mi fẹ́ sọ ni o. Ntọ́wá sọ́kàn mi ni pé ẹni gbádùn.
because nípínlẹ̀ Kwara ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ lé ní àwọn Fúlàní làwọn jàǹdùkú ìtìran sack táwọn ti sọ dahoro táwọn èèyàn bí ò lè dénú ìlú mọ́. mo kí wá lè nbolẹ̀ ti intensify wọn lẹ́ti intensify abúlé wọn. It's added that surveillance intelligence gathering and aggressive bush combing operations are ongoing. Ọlọ́run fún ṣe ṣé nùgbò lè wà lálẹ́ náà báyìí sá. Mo fẹ́ mọ̀ strategy tẹ́ ń lò ṣé nùgbò náà lè wà báyìí ṣé nùgbò làwọn èèyàn yín wà báyìí ṣé sọ́jà ń bẹ nùgbò báyìí tán wá bandit káàkiri. Wọ́n rìn lọ́jọ́ kan wọ́n padà sẹ́yìn lọ́jọ́ kejì wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àbí ibi tán bá tún rìn dé wọ́n tún padà sẹ́yìn ṣé dèdè náà àwọn tó jiyàn gbé. Òye yé mi pé àwọn máa lọ síwájú lójoojúmọ́ ni wọn ò ní dé wọn ò ní dúró sàkà níbi tẹ́tìrí wọn mú wọn máa lọ ẹ tí gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ń jí kó tán bá ti jí wọn kó wọn ìdúró sí tòsí wọn kó wọn rí jìnnà wọn bá sinmi bọ́bá tó tọ́jọ́ kejì wọn tún kó wọn kó ń bẹ wọn tún lọ́bù míì wọn ń dúró sí spọ́ọ̀tì kan. àwọn tó lè tọpa wọn nínú gbóǹbẹ̀ wọn á já wọn tó jẹ́ pé wọ́n ti múra bí ìgbà téèyàn fẹ́ lójú ogun wọn ò ní padà àwọn náà lu ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nù gbó bó ni wọ́n ṣe tí wọ́n tan torchlight ní lóru kí ni wọ́n jẹ ń bẹ̀ ta ni ọba àwọn gbóúnjẹ lọ bàbá lè dúró nù gbó fọ́jọ́ mẹ́ta láì jẹ nǹkan kan bí báwọn ọlọ́pàá bá gbarú sẹ́bẹ̀ tàbí sọ́jà gbarú sẹ́bẹ̀ sọ́lọ́pàá gbarú sẹ́bẹ̀ tọ́lọ́pàá bá gbarú sẹ́bẹ̀ ṣe fìjìláńtì tó tẹ̀lé wọn gbarú sẹ́bẹ̀ ṣé gbogbo wọn nìrìn gbòòrò lọmọ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáàni rẹ̀ tí ó sọ pé ẹ wo mi ò padà ń tèmi o ẹ wo àti gbìyànjú agbára wa igbó náà láti ń wọ́ látàárọ̀ igbó náà láti ń fọ́ látàárọ̀ àkúrẹ́ egún tí jájì kẹ́ ẹ̀já máa lọlé ọlọ́run fún arí ẹ̀já tún padà wá lọ́la ṣé bẹ́ẹ̀ yẹn lẹ́ran ara ni wá àwọn tó lọ nísìnyí sọ́jà ọlọ́pàá nǹkan yúnífọ́ọ̀mù lásán lọ́mọ fi yàtọ̀ yúnífọ́ọ̀mù láàmú gbé fìjìláńtì lélẹ́yìí yúnífọ́ọ̀mù láàmú ọlọ́pàá lélẹ́yìí yúnífọ́ọ̀mù láàmú gbé sọ́jà lélẹ́yìí they are all human beings ọ̀pọ̀lọpọ̀ sọ́jà olójoojú pátámọ́ lọ ẹ tí ìgbọ́ pé àwọn sọ́jà kan padà lójú ọ̀nà bí tán ti fẹ́ lọ fèsì àwọn Boko Haram wọ́n yọ wọ́n kó ń sẹ́ ẹlòmíì bọ́ sọ sọ́jà kalẹ̀ bẹ́ẹ̀ ni pé sorry sir I no do again pé you no do kẹ̀ ṣé bọ́ tọ́bọ̀wé gbẹ̀ngbà náà bọ́ tọ́bọ̀wé gba ẹmọ ní bó ti mọ̀ báyìí mi lọ́mọ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. The incident comes amid rising security concerns in the southwest following recent attacks in part of Oyo State. On May 16, government riding motorcycles invaded communities within the Aworo, Ishele, Yawota axis of Oriri, Ogbomoso, abducting students and staff members of Community High School, Aworo, Ishele, Early Primary School, Ishele, and Yawota Primary Nursery and Baptist Nursery and Primary School. The attackers killed an assistant headmaster identified as Joel Adesina and a commercial motorcyclist, sparking outrage across the country. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Ògùn dá kan kò ì tán, níta ń jẹ àti ìjẹ tán. Wọ́n tún kó mi wá bá wa. Bó wa láti ṣe? Ìjọba làwọn ń gbìyànjú. Commissioner police sọ̀rọ̀, Inspector General police sọ̀rọ̀. Yóò bá sì ní gbàmígbàmí ọ̀yàgbà. Ẹranko ń lé mi bọ̀ tàbí ẹranko búburú ń lé mi bọ̀ kò yọdẹ. Nígbà tá a bá dúró nísìnyí tọ́dẹ kan máa ń bọ ẹranko ni o ẹranko ni o ẹranko ni àti gbági ìmọ̀ tó gbé ìmọ̀ dání tó kó gbogbo ẹ̀ dání ló ti ń sáré bọ̀ yìí. Àfẹsẹ̀fẹ́ náà ni. So like I said gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a fẹ́ san tá a fẹ́ gbà àwa la lè gbára wálẹ̀ o kì í sọlọ́pàá o àwa la lè gbára wálẹ̀ kì í ṣe sọ́jà o ọ̀nà tá a dẹ̀ fi lè gbára wálẹ̀ kò dìgbà tí wọ́n bá wá ń kó wa kárì sí sí wíwá wọn ní ọ̀nà láti jà ẹ gbádùn mi ọ̀nà láti mú ọ̀tá pọ̀ bí èèyàn ṣe ń jagun pọ̀ kì í ṣe gbogbo ìjà lèèyàn máa ń lọ kó bá ọ̀tá ńlé ìmí wà tẹ́ dúró wípé ẹ tọ́ ẹnìkan o ṣùgbọ́n tó bá wá tọ́ yín yọ gbà pọ́ lọ́hùn òpin méjì ẹ dúró dè wọ́n ní bùbá tán bá wá wọn mọ̀ pé àwọn kò nǹkan wọ́n sá lọ. ìmí wà tó jẹ́ pé ẹ tàn wọ́n wọnú ìlú bí ẹni báyìí sínú ìlú
ńgbà wọn bá wọnú ìlú wà lẹ́gbẹ̀yìn yọ sí wọn. ìmí wà tó jẹ́ pé ẹ ti kẹ́ oríṣiríṣi pàkúté sẹ́yìn odi ẹ̀yìn odi ìlú yín ẹ ti kìlọ̀ gbogbo ẹ ti ń bẹ́ lé ẹ má gbàbí ẹ má gbàbí ẹ má gbàbí o. nínú gbogbo ẹranko lára ẹranko tí mo respect jù ọ̀bọ ni ẹ mọ bọ́bọ̀ ṣe operate ni tí wọ́n bá pọ̀ tí wọ́n lọ sí di igi tí wọ́n ti fẹ́ jẹ èso gbogbo ọ̀bọ kọ́ ni máa ń jẹun at the same time ẹ lọ bá research dáadáa àwọn kan máa jẹun àwọn kan máa sọ bọ́yẹ̀ èèyàn ń bọ̀ àbí èèyàn wá báwọn yẹn bá jẹun tán àwọn lọ wọn bí ìgbà tí bí èèyàn ni wọ́n ṣe operate àwa mọ̀ gọ gbogbo aláwọlé oúnjẹ lẹ́ẹ̀kan náà gbogbo security ni ó sì fi láàdẹ́ndí àmàlà tán mọ̀ jẹun kò sẹ́ni tí wọ́n mọ̀ sọ ẹnì kankan àwọn olè wọ́n máa kọjá lọ wọ́n spray security àwọn ọ̀daràn wọ́n máa kọjá lọ wọ́n spray wọn ń bọ̀ jẹ́ pé agbára là ń lo àfọgbọ́n sí ẹranko lásán lọ́gbọ́n báwọn o ẹ lọ wádìí dáadáa ipá kan dọ̀rọ̀ kó parọ́ ọ̀bọ ò kì í jẹun lẹ́ẹ̀kan náà àbá àjẹ méjì péré ìkan máa jẹun ìkan máa sọ ntí sì ń jẹun náà bí ṣe ń jẹ kan ní ọ̀nà ọmọ wọ̀ ní ọmọ wò sí ó fa confidence lọ́pàá wa kú àkànkankan kún àkànkankan sí àáfẹ̀sì gbogbo àmàlà tá ń jẹ tá òkun lẹ́ni ìsìn tá tún dẹ bẹ́líìtì ẹ̀ ń bá dé okun ṣòkòtò ó tún dẹ okun ṣòkòtò ẹ̀ yọ wá jókòó ti mọ̀mọ́ rárá yọ máa pọn wèwé dúlá yọ máa fi gbẹ̀gìrì gbé nǹkan ọ̀hún ìran káàrọ̀ òjìrì àti sùn tẹ́tẹ́rẹ́ jù ọlọ́run ní ń sọ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tàbí àṣà tá a máa ń dá tá a bá ń gbá bọ́ọ̀lù lágbóolé ẹ̀jẹ̀ àfọlọ́run sọ́lé bàbá múra 144 àbí 55 àní ní kípà wọn ni ẹ̀jẹ̀ àfọlọ́run sọ́lé. God bless you wọ́n mọ̀ àwọn náà mọ̀ pé ó yẹ káwọn lo drone ẹ mọ̀ pé Nàìjíríà ò ní ṣe needful no wọn ní ṣe needful ntí ó tètè fún resort wọn ní ṣe ntí wọn pè lẹ́nu ẹ̀ tẹ́ máa pariwo tẹ́ máa pè wọ́n tí wọ́n máa sọ pé ẹnu ẹ̀ náà làwọn wà àwọn òsùn àwọn owó bí yóò bí Nàìjíríà ṣe máa operate nìyẹn n tó lè fún wọn ní quick resort wọ́n mọ̀ they will never go there because kò ní sí sympathy kò ní sí fund kò ní sówó gbogbo nǹkan náà sọ di business ǹjẹ́ ẹ mọ̀ pé kidnapping yìí business àwọn èèyàn kan ni kò yà ń lẹ́nu wípé àwọn èèyàn kan lọ́rọ̀ àwọn tí ń jiyàn gbé tí ń gba ransom yìí àwọn gangan kọ́ ló níṣẹ́ o àwọn tó rán wọn wọ́n gba ransom àwọn èèyàn ni ó wà gba ransom lọ́wọ́ yín wọ́n á wá yọ ṣíà àtàwọn tí ń lọ ń kó àwọn èèyàn tí ń pa àwọn èèyàn wọ́n fún wọn ní ṣíà tí wọ́n ní wàláhì wọ́n lè mọ́ fún wọn ju 50,000 lọ fún operation kan wọ́n dẹ̀ gba millions of naira bàbá láròjinlẹ̀ dáadáa ǹjẹ́ ẹrẹ́ni tí ó ní 20 million tí ó ti gba 20 million 10 million tí ó tún wà nùgbó ṣé nùgbó ni ó ti náwó wọn fún lówó wọn fún ọjọ́ owó tí ó bọ̀ wọn lọ o ní ọ̀jẹ̀ kan dúró ní ọ̀jẹ̀ kan sinmi ọpọlọ tí wọn ò dẹ̀ ṣe so iṣẹ́ òòjọ́ ni wọ́n ń ṣe báyẹn bóyá pàdé wọn fún ọ lówó bóyá pàmò tí wọ́n fún ọ mo tiẹ̀ tún gbọ́ pé 50,000 wọ́n fún ọ lóṣù. sẹ́yìn náà òru dáadáa ni ta nínú èmi àti ló máa ní 5 million lákàntì nísìn tí ó wà lọ́jọ́ kò sínú gbó ẹnìkan oṣù tó lè ṣe lálájàpá tọ́jẹ́ pé inú gbó lọ́jà rẹ̀ wà alájàpá tó lọ kásán alájàpá tó lọ káwọn onígàárí mọ́kó alájàpá tó lọ káwọn oníṣu mọ́kó tó lọ káwọn ẹlẹ́gẹ̀ẹ́ mọ́kó tó lọ káwọn ẹlẹ́lùbọ́ mọ́kó kan tó gbé dáàrin ìgboro alájàpá tó lọ ra ẹ̀gẹ́ lára mórí ebè tó lọ ra aṣọ lára mórí ebè àwọn ẹlẹ́lẹ́ bá nugbó tí wọ́n lówó lákàntì náà tó wà nugbó kò sẹ́ni tí ó lówó tí ò ní fẹ́ jẹ pé at least kó náà tiẹ̀ jẹ adùn nínú wàhálà owó tó ń ṣe díẹ̀ bíi tàwọn bandit kọ́ ó yé nǹkan kò yé wọn ò gbọ́n pa wọ́n ti gé wọn létí lọ kò sómi àánú kankan lójú wọn tí wọ́n ṣe train wọn ni àníyọ́ yà ìlẹ́nu tán bá sọ pé mú wọn ní ìṣẹ́rí pàwọn ọmọ kéékèèké ló wà ń bẹ religious cover no kò ní túmọ̀ rárá lóòótọ́ muslim ni wọ́n o ẹ má jà parọ́ tanra wa muslim ni wọ́n ẹ̀yin náà dẹ̀mọ́ tó wà ní Kùránì ẹ má jà tún lọ síbẹ̀ ẹ má jà lọ bẹ̀ àwọn tó yọ sọ ti ń sọ àkàndọ̀ ọ̀rọ̀ Awíkonko ẹ̀jẹ̀ ń ṣe léyìn gbọ́ kí n fi ṣẹ́nu gbọ́lá fún ọ̀pọ̀ àṣírí sí ń bọ̀ tí mo fẹ́ wá tú tí mò ń bọ̀ wá tú kọ́ ló ń jọ dá wa sí mo wo táìmù mo rí pé mo ti lé 51 minutes tí n bá fẹ́ máa sọ̀rọ̀ ní ìsìn tún analysis mi lè tó 1 hour kò
kò ní make sense mọ́. Yes now poverty náà ni origin problem wa. Yorùbá ní ṣé mọ̀ wípé ìran káàrọ̀ òjìrè àwọn sọ pé àfẹ́ borúkọ ẹbí wa jẹ́ kì í ṣe ń tẹ́bi ń pa o yóò borúkọ ẹbí jẹ́ o. Ìfẹ́ kórúkọ ìdílé wọ́ tọwọ́ mi bàjẹ́ no ebi ọ̀pá ọ ni o ọwọ́ ebi ọ̀bá ọ. Ẹni ọwọ́ ebi bá bà yóò borúkọ ẹbí jẹ́ o. Torí tí wọ́n bá folè lọ tó lóun ò fẹ́ borúkọ ẹbí jẹ́ tí wọ́n bá fogun lọ yọ́ lọ jà o tó ti mọ iye tó wọ́n gbà pàdé. Nígbà tán máa ń sọ̀rọ̀ ẹ̀yin dáadé àti mọ́ mi yọ́ mọ̀ sunkún ni mo ní fídíò lọ́wọ́ sẹ́ ìgbà tí bọ̀bọ̀ yẹn ń sọ̀rọ̀ ó lẹ́yìn tó bá ti pààyàn 50 olókùn tán máa fún ó láwọn kan wà láàrin àwọn tó máa ń pààyàn 10 lójúmọ́ èèyàn 50 láàrin lójúmọ́ ìwọ tó pààyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ó ló lẹ́gbẹ̀ẹ́ ibi tán máa fi ọ́ sí ìwọ tó ti pààyàn rárá ò tí ì lè tẹ̀lé wọn rárá ò ń ṣe èèyàn ó ìsara wọn. I will play it. n ló já mọ̀ pé business ni bọ́n ṣe dálé àásọ àwọn tí jìyàn gbé yìí bọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ àásọ. So ọjà nǹkan tó dùn yẹn o tó bá yẹn lọ́kàn jẹ́ o mọ̀ ń sọ ó ń dùn ọ ẹ̀dùn ọkàn ni because mi mọ bí tẹ́nì kó dédé rò ó ń pẹ́ ẹja máa fìtínà àwọn èèyàn kan káwó lè bàjẹ́ o tàbí ẹja máa fìtínà àwọn èèyàn kan kán sáà máa nísinmi ká sáà máa dà wọ́n láàmú. Ṣé torí owó náà tabarówó nǹkan kí náà la fẹ́ fi ṣe ju pé a jẹ́ àmú lọ bá gbélé tó fáìn ilé tá a gbé tó fáìn yẹn yóò padà wá hold later. Ẹ̀rù ayé bà mí ẹ̀rù ilé ayé bà mí níjọ́ tí mo rí ilé Akíntọ́lá same ẹsẹ̀ Akíntọ́lá former premier of Western Region. Igbó ló délé wọn kò sẹ́ni tí ń gbé bẹ̀ mọ́ ntẹ́ fi mọ̀ pé ilé ẹni píṣọ̀ wọn àtìyàwó ẹ̀ tó sẹ́kù nínú ilé ti dáwóró kò sẹ́kù àga tó ti já lókùn bẹ́ẹ̀. Ilé Akíntọ́lá premier ni o one of the best house ló máa jẹ́ ń gbà yẹn. gbélé yín ọ̀bá dùn ọ̀tí ọ̀ka ọ̀lára tí òye tí mò ń sọ òye ọ lọ́wọ́ ilé MK Abíọ́lá lẹ́kọ̀ọ́. gbélé yín bá wá rìn jìnnà lọ́wọ́ ilé arí ìbí bàbá Adédìbú Ìbàdàn. bàbá alẹ́lẹ́yìn náà tẹ Ọlọ́run lọ́wọ́ ilé Alhaji Àrísẹ́kọ́lá Àlàó nílẹ̀ Ìbàdàn. àwọn example tí ó rìn jìnnà rárá nu ó fi mọ̀ wípé wàhálà tá a kóra wá sí ilé ayé kò nítumọ̀ the best house today ó máa wà outdated lọ́la. ọmọ tó burú dé àyàfi ẹni tí ó bá gbàdúrà kọ́ ọmọ òun ó ju òun lọ ilé tó ọkọ́ tó fàìn lónìí àwọn ọmọ rẹ̀ ò ní gbé bẹ̀ lọ́la because àwọn náà fẹ́ ṣe wọ́n fẹ́ kọ́ tiwọn. ilé dáàdi wa bàmùbàmù wọn fi kọ́ àtúnfẹ́ wo àtúnẹ̀sẹ̀ ń wówó tá a fi wo tí ọ̀wà tán. So ìrànkáàrọ̀ òjíire àwọn bàbá wa lọ́gbọ́n àtinúdá tán máa ń lò àwọn ọgbọ́n kan bẹ tí wọ́n lè sọ lórí ibi yìí àwọn tó bá yẹ aṣọ fún aṣọ fún wọn gbogbo aṣọ kọ́lá àṣà lórùn àwọn ọgbọ́n kan bẹ táwọn bàbá wa lò láyé àtijọ́. So ìrànkáàrọ̀ òjíire alágbára o àìsọ̀lẹ̀ o nǹkan méjì ló bá yé ara ẹ̀jẹ̀ láì kí sáyé wa ọ̀làjú àtẹ̀sìn ni ọ̀làjú àtẹ̀sìn ńlọ sọ wá di nǹkan mìíràn Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tún lẹ̀ káàrọ̀ òjìrè ṣe gbọ́rọ̀ Olúwa o orílẹ̀-èdè Nàìjíríà torí pé rọrùn gí rọrùn ẹyẹ gbọ́rọ̀ Olúwa lẹ̀ káàrọ̀ òjìrè but lo and behold ọ̀nà téèyàn fi bọ́ lóko wàhálà yìí ni kéèyàn gba ìjà rẹ̀ ìjà fún rẹ̀. mi mọ̀ bóyá mo rí èèyàn méjì mẹ́ta tó fẹ́ pè mí àwọn dáàdì mi kan ti ń pè mí tẹ́lẹ̀ mi ò kàn tí ì píìkì ẹ nítorí pé mo tí ì sọ̀rọ̀ tí mo fẹ́ sọ délẹ̀. so +2349048519362 ìpè méjì tàbí mẹ́ta kí n sì máa lọ +2349048519362 +2349151479599 +2349151479599 nọ́mbà méjì tẹ́lẹ̀ pè mí sínú pápápá ìpè méjì ìpè mẹ́ta n ó sì máa lọ. Hello sir. Awíkóńkó. Yes sir. Ẹ kú ètò ọpọlọ yín ò ní jọba o. Àmín o. Ẹ ní sọ̀rọ̀ tán. Àmín. Ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà wà political. Of course, we know.
Number 2 gbogbo àwọn tó ń da Nàìjíríà rí wọn 200. ọlọ́run ọ̀pọ̀ o. ṣe nígbà tí subsidy tán ti stop subsidy àwọn tó ń rówó jí tó ń rí nǹkan kan jí. bẹ́ẹ̀ni. out of them who are bring behind this thing. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yẹn. bẹ́ẹ̀ni. eléyìí tó jàjù ní pé ọ̀gá mi jáde síta. ó sọ pé àwọn tó ṣiṣẹ́ yẹn pé foreigner ni wọ́n. ṣé yọ̀dá kan. bẹ́ẹ̀ni. ṣé àwọn foreigner yẹn wọ́n fò láti ojú ọ̀run wá sí Nàìjíríà ni. àdébọ́dà. àwọn olóṣèlú náà ló lọ kó wọn wá láti Mali Niger. Exactly. So àwọn tí security wa tó wà ní bọ́dà yẹn wọn ò ríṣẹ́ ṣe wọ́n lu abẹ́ẹ̀rí. Who is fooling who ní Nàìjíríà? Who is fooling who? Àwọn àmì yẹn most of security agencies wa wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe. Wọ́n ní ṣe ni kò ní pọ̀ owó fún ọmọ Ọlọ́run ní tó ń ṣẹlẹ̀ nìyẹn. Exactly. Ok wọ ọ̀gá ọlọ́pàá tó lọ tẹ́lẹ̀ gbàgbọ́ ní state police. Ó yarí. Olóhùn rí kẹsẹ̀. Kí lọ́kàn? Láti mature. Kí lọ́kàn? Ìgbà wo la fẹ́ mature? Nàìjíríà giant of Africa ọjọ́ wo la tó fẹ́ mature? Ọjọ́ wo la fẹ́ mature? So ọ̀nà àbáyọ wà. Bẹ́ẹ̀ni. Very easy. Nǹkan tó wà ní pé kán stop logistic avenue wọn. Tọ́n bá ti ráyè supply wọn ní anything. Wàláì wọ́n ní last. Then ẹ sọ fáwọn èèyàn wa kán stop vigil for now àbí kán rìn lóru for now. Ọlọ́run gbọ́. Ṣé you understand? Bẹ́ẹ̀ni o. Then lastly adúpẹ́ pé wọ́n approve Sunday Igboho. Ẹjọ́ ẹ bá wa sọ fún ní èdè tó máa yé. Very simple language tó máa yé. Bẹ́ẹ̀ni. Wípé tó bá bẹ̀rẹ̀ operation kò gbúdọ̀ ṣe fídíò kọ̀ọ̀kan. Ìgbòho kò ṣe fídíò. Ẹni tó bá mú bẹ̀ tó bá lè pa kó páyé ẹ̀ sọ́hùn. No video. Ìgbòho dẹ̀ ti make it clear ó ti mú rẹ̀ clear. Ìwọ tó bá jẹ́ yà mí tó fẹ́ gbé láàrin wa máa bọ̀ láàrin ìgboro. Máa bọ̀ ní. Ìwọ tó bá ti wà nínú igbó. Ọmọ náà là ń rán síná lókù o. Bẹ́ẹ̀ni o. Àwa la lè gbẹ̀gì ara wa bẹ́ẹ̀ ṣe sọ o. Bẹ́ẹ̀ni àwa ní ìsọ ọlọ́pàá kì í ṣe sọ́jà. Ìjùbù sọ́jà wo? Bẹ́ẹ̀ni. Ọlọ́pàá wo? Bẹ́ẹ̀ni. Wọ́n kidnap àbúrò mi níjọ́ kan ní Àkúrẹ́ ní Fúta. Okay sir. Pẹ̀lú òyìnbó kan. Wọ́n gba checking point kọjá. Ọlọ́pàá dá wọn dúró. Àwọn àbúrò wọn sọ pé àwọn kidnap wọn ni ẹ mọ̀ kọ́tọ́ ọlọ́pàá sọ fún wọn ni ní checking point. Ẹ bá wọn owó tó ń fẹ́ náà wọ́n á fi yín lẹ̀. Can you imagine? Ọlọ́pàá nù. Wo tó béèrè fún wọn kan fi yín lẹ̀. Tọ́yẹ kan yìnbọn sí táyà. Exactly ẹni tó dẹ̀ kidnap wọn Fúta ló ti ṣe tán. Wow. So ó mọ tẹ̀rín ibẹ̀ yẹn ebi Dísù yìí wọ́n òní ọ̀gá àwọn olójẹ́kìmọ̀ Dísù òní ọ̀gá àwọn SARS lákùrẹ́ ńgbà yẹn. Wow. Òun ló mú àwọn pípù yìí. Ọ̀rákọ̀ ló ti mú wọn. Ṣé yọ̀dá so they know what to do wọn ò ní í ṣe ni. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí n fún ẹlòmíràn. God bless you baba. Sunday Igboho kó má ṣe fídíò kankan. No, not at all. Anybody tó bá fẹ́ páì tó páì. Kò tó bẹ́ẹ̀ Ìgbòho ní ṣe. God bless you sir. Now ẹ gbọ́rọ̀ tí bàbá sọ gbogbo àwa Christian a lè ṣe ká mọ̀ sí night vigil ló àbí òtán bá jiyàn kankan gbé ní fíjìlì o mi àkàndọ̀rọ̀ akókò ní sọ́npa ẹ̀ o because lásìkò COVID-19 majority wa ọ̀tẹ́ ṣọ́ọ̀ṣì àtẹ mọ́sálásí ikú ọ̀dẹ̀ pa wá nǹkan kan ò sí wá ibi ọ̀pá wá o ẹ gbádùn mi lásìkò yìí nípínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn bọ́dà bíi tí nǹkan ti ń ṣẹlẹ̀ yẹn lẹ́wà lọ́n ṣe ìsọjí ìta gbangba ẹ lọ́n ṣe night vigil náà wá wọlé lọ́tà yín bá wá lóru lọ́ fún èbò sínú àlìkámà lọ́ba tiẹ̀ lọ àwọn ò ní sọ nǹkan kan pẹ́ o á pè ń tẹ ẹ̀jẹ̀ ló yọ yín o Ọlọ́run òróró ẹ fi fíjì ilẹ̀ ìdìgbà tí nǹkan bá dẹ̀rọ̀ Ọlọ́run àwọn bàbá yín ń gbọ́ àdúrà yín yóò sì padà máa gbọ́ àdúrà yín lọ. Hello sir. Hello baba. Bàbá wí kónkó. Yes sir. Ẹ máa kalẹ̀ o ẹ kú ètò. Yes sir. Kẹ̀rí àwọn ẹni tó ń ṣe night vigil. Ó yẹ kí Jésù ti sọ fún wọn pé ẹ má lọ night vigil lénìí o tó lọ́bọ̀ àpò yín. Bẹ́ẹ̀ni o. Ìbọn àwọn ẹni tí Jésù ò bá sọ fún. Nítorí ẹ bìlíìfù inú ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ lọ ṣe vigil. Bẹ́ẹ̀ni. Ẹni tó gbòòyàn èèyàn bá dáyàn lójú èèyàn máa ń fọwọ́ gbà rí ni ẹ̀sìn tó bá ń sìn tí yóò bá gbé á tètè á dá kó tètè change ẹ̀. bẹ́ẹ̀ni o bàbá bí kò lè bá bẹni fọdún méje tí ò gbé ní àfilẹ̀ wò sàmì ìbọn. bẹ́ẹ̀ni
ìyẹn tọ̀wọ́n ẹlẹ́sìn yẹn. bẹ́ẹ̀ni. ṣe rí tí èyí tó tún ṣẹlẹ̀ ní Kwara yìí gómìnà Kwara ò lè dá sí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ṣe mọ̀ pé mo sọ fún yín lánàá pé ṣé wọn ní sẹ́nitọ̀ wọn ní representative ń bẹ̀ yìí. wọ́n ní. òun ò ṣe sọ òun ò lè jáde kò sọ pé nǹkan báyìí ló tún ṣẹlẹ̀ ó dákẹ́ láti ìgbà tán ti ṣe àkọ́kọ́ wọn sọ̀rọ̀ àwọn méjèèjì ò sọ̀rọ̀ àti ẹni tó jẹ́ àwọn tó jẹ́ sẹ́nitọ̀ wọn representative wọn tó jẹ́ sẹ́nitọ̀ àwọn ẹni tó jẹ́ house of rep wọn kò sí kankan tó jáde nǹkan sọ tẹ́ wọn lọ́rùn kò ṣẹlẹ̀ sí ìran àwọn. ǹjẹ́ àwọn olóṣèlú yóò tó fẹ́ràn ara wọn. wọn ò fẹ́ràn ara wọn. ẹ tó wà house of rep báyìí ó fẹ́ lọ sí senate lọ́la inú ń bí ẹ tó wà ní senate fẹ́ padà lọ. ó fẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni. ní nítorí kan wà coordinated senatorial district kan sorry baba senatorial district kan wọ́n máa ní house of rep member bíi mẹ́ta mẹ́rin ń bẹ ní same senatorial district kí house of rep member mẹ́ta kí wọ́n wá pawọ́pọ̀ pẹ̀lú senatorial àbí senator kan ra nǹkan ìjà fáwọn ìgìrìpákùnrin tí ń bẹ ń bẹ orí wọn ti dàrú. ọ̀ lè ṣe orí wọn ò lè ṣe yẹn. orí wọn ti dàrú God bless you baba. wọn ò lè ṣe yẹn. ẹ ṣe gan ni o. yes sir. àti pé ṣe rí ẹjẹ sọ nǹkan fún yín o. lọ́wọ́ ní jẹ́ ìpààyàn. àmì o. kò yẹ yìí mo bọ́ láti ibi jẹ́ lé ní ni mo gbọ́ program tẹ̀ kọ́kọ́ ṣe. ok. àwọn bàbá tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ amúlégún tó jẹ bọ́ba gúnwà tó jẹ gbogbo ẹ̀ tó fẹ́ lọ dá nìkan bá wọn jà nínú. àwọn èèyàn ti fẹ́ pè mí pa lórí ẹ̀. díẹ̀ ló kù ọlọ́pàá mú mi torí mo kọ́ bẹ̀rẹ̀ sí dá rẹ́rìn ní gbogbo mẹ́jẹ sọ yẹn pé ẹni tó ń ṣe kiri tó wá ní òun lòun fẹ́ lọ mú wọn nínú igbó òun nìkan kíjọba ṣèwé fóun kíjọba ṣe kiri kan fóun. kọ́mẹ́dì ló jọ náà. ìyàwó àtọwọn ọmọ òun ó lọ jọyìn sójà. kọ́mẹ́dì tiẹ̀ lọ jọ ẹni tó lágbára tó tún ní kán bò ń tọ́jú ìyàwó àtọmọ sọ́fẹ́ lọ kú ni. okun akíkanjú máa ń ṣe kinní kan nígbà tí ẹyọ tẹ máa ba gbogbo ẹ̀jẹ̀ tó ẹni ṣé èmi á lóògùn sí i ẹ kú dárúkọ ọmọ yẹn ní tẹ bá kọ́kọ́ gbọ́mọ yín bíbá yẹn tó péyàwó yìí ni. lágbára Ọlọ́run ń gbé sàn méjèèjì lọ́rùn ni o. God bless you baba. ọlọ́pàá yẹn wo bíbá yẹn gbà tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ ó kàn wo bíbá yẹn pé kí ló ń ṣe bọ̀bọ́ yìí tó ń darẹ́ nínú mọ́tò. ẹ wo God bless you baba. tó ọlọ́wọ́ àtọ́yẹ ó kí yes sir yes yéé àwọn èèyàn ti ń pè mí bíbáyìí náà. hello. hello sir. hello sir ẹ kálẹ́ sir o. àwọn kò lójú ọlọ́rọ̀. yes sir. adéolú adékọlá lórúkọ. ó bàbá ṣé wà dáadáa. olúwa ṣeun. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ kú ètò. yes sir. ṣe rí àwa Yorùbá wa là ń fìyà jẹra wa. Ọlọ́run gbọ́. Ọlọ́run. mo wo àwọn kiri kan ló social media ní ìrìn mo rí pé àwọn kan tó ń pera onírò ẹkùn. bẹ́ẹ̀ni. wọn wà nù gbó fún ọmọ ẹgbẹ́ Sunday Igboho làwọn. ok. ṣé dandan tó bá wọnú gbó kán rìkọ́dù ara wọn ni mo tán ṣe ń bẹ̀. àwọn Boko Haram náà ń wò wọ́n. ṣé dandan tó bá wọnú gbó kí wọ́n rìkọ́dù ara wọn ni. àbí dandan tó bá ń Boko Haram ṣé dandan kán rìkọ́dù báwọn mú èèyàn ni. àwa Yorùbá wa là ń fìyà jẹra wa. bẹ́ẹ̀ni. tẹ bá rí nígbà tí àwọn olè tí wọ́n kọ́ àdúgbò tí wọ́n ń da àdúgbò láàmú. amara ń ṣe fìjìláńtì. bẹ́ẹ̀ni mo ti sọrí láìmọye ìgbà ẹni bá ní ẹni nígbàdé ní gbòròkà ẹni ní àdá ẹkúrú lórí ẹni ní bàbá ń bó ṣàná sí ti kálukú pé jáde àwọn obìnrin á sùn lórí. bẹ́ẹ̀ni. kò í sí ọkọ̀ bá fún ẹ̀kọ́ tọ̀rọ̀ pé ìrìnà tó pọ̀ lórí ìjókòó tí wọ́n sùn kọ́nà wọn fẹ́ yàgò àárín wọn. àwọn náà ń bẹ̀rù àwọn náà. bẹ́ẹ̀ni wọ́n lójoojú wa lọ. tí kò bá dẹ̀ náwó ara ilé lóṣà. bẹ́ẹ̀ni. ọjọ́ ká pè ní kò lè mọ sàrí arúgbó. bẹ́ẹ̀ni. ọ̀dàlẹ́gbọ̀n lẹ̀ Yorùbá. gan gidi. tẹ bá wù ní bọ́dà tí nígbà kan rí la gbọ́ ni wọ́n procast lórí nítorí wọ́n gbé China ID card machine wa wọ́n gbé lọ sí Niger. bẹ́ẹ̀ni no voters card ni ó kéde à ń gbé voters card ni. tí wọ́n lọ fún wọn ní Nigeria tí wọ́n fi dìbò ń bí. àbí. ṣe rí àti president ni àti governor ni kò ṣàṣàrí ẹ tí kò náwó nù wọ́n ṣe lọ́kọ́ pípọ̀ yẹn wọlé kó tó wá di nǹkan láti wọn lọ́rùn wọ́n tó ṣe ìlọ gbógun tí wọ́n láti mú wọn ni. Buhari tiẹ̀ mọ̀ ń pa ẹ̀ tiẹ̀. gbogbo náà ti jẹ́ dodo ni wọn ò lè sọ dodo
ó dà ẹ̀wọ̀n àwọn immigration kọ́ wà ní Abẹ́òkúta ń bẹ̀ yẹn tẹ bá wo kun wọn ikú wọn tó fẹ́ 10 litres. gbogbo àti bá débẹ̀ báyìí ìsáyà kan máa jí òkú fi àtàmàlà lọ́wọ́ Abẹ́òkúta. sáwọn yẹn náà fẹ́ máa lọ sọ́kòdè fáwọn fẹ́ mú àlejò tó fẹ́ wọlé. àlejò tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n wọlé. nígbà tí bá débẹ̀ báyìí tó bá bọ̀ wọ́n lọ́wọ́ tó bá máa fọ́ yẹn gbóòórùn ògúnfẹ́ ló máa rà tọ́bi ewédú. lágbára Ọlọ́run tẹ bá fẹ́ kọjá ní bọ́dà ìdíròkó nísìn bóyá láti Nàìjíríà sí bọ́ọ̀ Kútọ́nù tàbí láti Kútọ́nù wá sí Nàìjíríà àwọn immigration lè mọ lọ́yìn lọ́wọ́ mú bẹ́ẹ̀ bá yọ passport jáde wá ní owó ni ẹ fáwọn. ó dà ṣe ìyẹn náà fẹ́ mú nìjẹ́ náà fẹ́ mú Mali náà fẹ́ mú àwọn ìlú Muritala ni nílẹ̀ Nàìjíríà. Muritala ni. ṣé rí ẹ bá rọ opportunity ẹ máa sọ fọlọ́yè Sunday Igboho. Yes sir. kó kìlọ̀ fún wọn àwọn ọmọ tó ń tẹ̀lé wọn tóbi kò lè bá pàǹtò ní olè pani kọ́ máa máa ní gbogbo tó bá ṣe inú gbó wọ́n máa rìkọ́ọ̀dù rẹ̀ bẹ́ẹ̀ni wọ́n máa post social media. bẹ́ẹ̀ni. Ọlọ́run á fún wa ṣe o. Àmì sir, God bless you baba mi ní wáyé sí o. Yes sir. àwa ni ká jí gìrì ká má sùn lọ títí o. bákan náà kí tó fàkókò ìtura ilé tí ẹ má gbàgbé program wa o. all right baba. ẹ má gbàgbé Olúwa fún yín ṣe o. Àmì o, God bless you baba mi ní wáyé sí o. So now àwọn èèyàn yìí tí wọ́n wọlé wá àwọn olóṣèlú ló kó wọn wá táà bá ti wọlé ẹ̀dá wàhálà alẹ́ ẹ sọ́ dìjàngbọ̀n Ọlọ́run wa mú àwọn wá wọlé àwọn tán dẹ̀ kó wá rí wọ́n ti negotiate pẹ̀lú wọn iye báyìí láàmú san pàdé àwọn eléyìí wọ̀ wá ríṣẹ́ sí mọ́ ebi wá bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́sẹ́ sáàrẹ àrí ọ̀jẹ́ kí wọ́n rò mọ́ ẹ̀ńtà rẹ̀ lò láti kó wọn wá Nàìjíríà wọ́n pe lẹ́yìn títí kò dá wọn lóhùn náà fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wọn ní Kaduna ń jó ní tó jẹ́ pé Kaduna gan wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn kọ́ pààyàn lọ rẹpẹtẹ wọ́n kọ́ jí àwọn èèyàn gbé lọ rẹpẹtẹ wèrè ńgbà náà ọba ọ negotiate pẹ̀lú wọn wọ́n láwọn gba 1 billion naira káwọn máa lọ kán sẹ́tù àwọn káwọn máa lọ ààrẹ ìgbà náà wọ́n ló fún wọn ní 500 million naira bí kan gbà kan máa bá tiwọn lọ àwọn eléyìí dẹ̀ ti rí ìdúnlẹ̀ nọ́mbà kọ̀ náà lọ mọ́ làwọn ti Nàìjíríà náà bá gbaṣẹ́ lọ wọn bá a ṣe wọ̀rọ̀ ẹ̀bí ẹkún àpọ̀kọ̀jẹ nìyẹn wà pòlítíkà lóòótọ́ so Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun wọn o fúnra lára wa láṣẹ́gun wọn o Ọlọ́run ní sọ̀kalẹ̀ gbogbo tá a lè lò pápátá lọ́lọ́run bá mi ti fún wa gbogbo tá a ní ìdí pápátá lọ́lọ́run ti fún wa. hello. hello. hello sir. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sir. ẹjọ sáré jẹ ìyàwó kòkó. oyo ibẹ̀ náà lẹwà orí ètò lẹwà yìí o. yes sir. bàbá ń kónkó. yes sir. ẹ kálẹ́ mo ń gbọ́ mọ́sẹ̀gì yìí mo ń gbọ́ ètò yìí bọ́ Olúwa fún yín ní agbára. àmín sir. àṣẹ oníṣín. àmín sir. fòkòfòkò tó ń ṣe yẹn àfilẹ̀ títí ọ̀la ẹ̀ nírí. àmín o ẹ ṣé ó gbọ́ sà. nípa ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ tán tó sọ nísìnyí inú mi dùn gan-an torí pé ẹ ti sọ̀rọ̀ yẹn síwájú pé tí Ìgbòho bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkankan gbogbo nǹkan tó jọ pé mọ́ recording they should stop it. bẹ́ẹ̀ni. èmi gan máa rí lẹ́yìn ètò yìí máa pè é padà. kò sí wàhálà sà. nígbà ní kankan tó fẹ́ báyìí sọ. kò sí wàhálà sà. tàbí bá fi sínú tó bá sọ níkùn ó dáa ju pé kí wọ́n máa sọ ní gbàgbà mi. abẹ́ ewé ni tàgbà fi ń jẹ̀kọ́ máa ń wà. bẹ́ẹ̀ni. àgbà yìí sì yájú màmí sà inú làgbà yá ọ̀rẹ́ sà. mo máa pè é padà tí mílíọ̀nù tí bá ti parí ètò yìí. kò sí wàhálà sà kò sí wàhálà sà yes sir. yes. so ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ tá a sọ lórí ọ̀nà tí Sùnmọ̀mí gbà dé yes ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ tá a máa sọ ṣùgbọ́n lónìí àákò wá ti lọ oníyàn sí ọlọ́bẹ̀ ṣe o. now nípa ti ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lo and behold táwọn èèyàn kan bá rìkọ́ọ̀dù àmọ̀rẹ́wọ́ alúgbẹ̀dú ni Ìgbòho kọ́ lọ́rán wọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ pé kò sí fídíò níbi tí Ìgbòho lọ majority yàn òkú mọ́ Ìgbòho ọ̀dẹ sọ pé mo lọ bí báyìí ṣùgbọ́n àwa mọ̀ kò dẹ̀ sí fídíò Ìgbòho dẹ̀ rìkọ́ọ̀dù fídíò so àwọn tí wọ́n rìkọ́ọ̀dù fídíò yẹn àmọ̀rẹ́wọ́ alúgbẹ̀dú ni wọ́n dẹ̀ máa wọ́ọ̀nù wọn gan gidi bẹ́ẹ̀ bá fẹ́ lọ síbi iṣẹ́ ẹ̀ lọ síbi iṣẹ́ gàbádáyà
Ìgbòho fẹ́ gbìjàlẹ̀ káàró òjìrè ni kì í ṣe pọ́ fẹ́ ṣe show báwọn èèyàn kan ṣe ń rò báwọn èèyàn kan ṣe ń sọ so ẹ má jẹ́ ká condemn anything for now.